100.9. ẹ kúrọ̀lẹ́ àkùṣe òní àsìkò ìgbìyànjú èrè kò lè dà ìròyìn káàkiri orílẹ̀-èdè nàìjíríà ló ń dé sétí ìgbọ́yìn láti kọ́ni tún gba 100.9 FM ọ̀làyẹ̀mí àkànní ńlọ oníròyìn. ààrẹ orílẹ̀-èdè nàìjíríà rẹ̀ muhammadu buhari ti fi dá gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lójú wípé iṣẹ́ àkànṣe afárá kejì ti niger oní kìlómítà mọ́kànlá ó lé díẹ̀ àti ojú ọ̀nà márosẹ̀ èkó sí ìbàdàn tó fi máa wọn iṣẹ́ àkànṣe míì tí ìṣèjọba tó wà lórí àléfà lábẹ́ ìṣèjọba muhammadu buhari tí wọ́n dáwọ́lé ni wọ́n sọ wípé àwọn máa parí rẹ̀ kó tó di ọdún 2023. ààrẹ buhari sọ̀rọ̀ ohun di mímọ̀ níbi ìṣíde ètò fún ṣíṣe àbẹ̀wò pẹ̀lú bójúwo ìtẹ̀síwájú sí ìṣèjọba tí ó wà lórí àléfà ti gbéṣe lábẹ́ ìṣèjọba ààrẹ buhari fún ti sáà kejì pẹ̀lú fún ti ọdún kejì sáà ọ̀hún tí wọ́n ti wà lórí àléfà. níbẹ̀ ni ó ti mẹ́nubà àwọn ohun tó jẹ́ kókó pẹ̀lú tí ó ṣe pàtàkì tí ìṣèjọba tó wà lórí àléfà yìí tí ó ti gbéṣe. buhari sọ wípé ní ẹ̀ka ti ètò ìgbáyégbádùn ìrìnnà ọkọ̀ ojú irin rélùwéè ètò ọrọ̀ ajé tó fi mọ́ iná ìjọba pẹ̀lú àwọn ohun amáyégbádùn míì ní ọlọ́kan òjọ̀kan ni ó sọ wípé ìṣèjọba ọ̀hún tẹ̀síwájú nínú rẹ̀ tí yóò túbọ̀ ṣe àṣeyọrí nínú wọn kó tó di ọdún 2023. kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ èkó alàgbà akeem odùmọ̀ṣọ́ ti ṣe kìlọ̀kìlọ̀ pẹ̀lú fi òfin de ìwọ́de èyíkéyìí fún sísọrí àyájọ́ ọdún àkọ́kọ́ lórí ìwọ́de fi ẹ̀hónú hàn tako àwọn ọlọ́pàá dìgbòlùjà sars lè tó wáyé ní ọdún tó kọjá ní ìpínlẹ̀ èkó àti agbègbè rẹ̀. agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó CSP adékúnlé ajíṣebútú sọ nínú ọ̀rọ̀ èyí tí ó fi léde pẹ̀lú ṣe àlàyé wípé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó ti gbọ́ ìròyìn lórí èròǹgbà àwọn kan láti ṣe ìwọ́de fún ti ìrántí ìwọ́de tako àwọn ọlọ́pàá dìgbòlùjà sars. ajíṣebútú ṣe kìlọ̀kìlọ̀ nínú ọ̀rọ̀ ọ̀hún pé àwọn òṣìṣẹ́ ọlọ́pàá kò ní káwọ́ gbéra láti má lo gbogbo agbára tí wọ́n ní níbàámu pẹ̀lú òfin láti fi dẹ́kun pẹ̀lú dá àwọn tí wọ́n bá fẹ́ ṣe irúfẹ́ ìwà bẹ́ẹ̀ pẹ̀lú ṣe ìfẹ̀hónúhàn láti fi dá wọn lọ́wọ́ kọ́. látàrí ìrírí ìfẹ̀hónúhàn ọ̀hún tí ó kọjá ó sọ pé àwọn ò ní fàyè gba ẹnikẹ́ni láti jáde ṣe ìfẹ̀hónúhàn kankan bó tí wọn ò kiri mọ̀ ní ìpínlẹ̀ èkó. gómìnà ìpínlẹ̀ Plateau Simon Lalong ti rọ gbogbo alága ìjọba ìbílẹ̀ àṣeyànsípò tó ṣe ìbúra fún lónìí wípé kí wọ́n rí dájú pé jíjáwé borí wọn sípò àléfà ọ̀hún gẹ́gẹ́ bí ẹni tí ó wá ṣiṣẹ́ sìnlú sórí ipò ọ̀hún tí àwọn ará ìlú yàn wọ́n sí. bákan náà ló ní kí wọ́n rí bí àǹfààní láti sìnlú lórí ipò náà léyìí tí wọ́n wà gẹ́gẹ́ bí ipò náà tí àwọn ará ìlú tí wọ́n dìbò tí wọ́n yàn wọ́n sí. níbi ayẹyẹ ìbúra ìyànsípò tí gómìnà Lalong ti ìpínlẹ̀ Plateau ṣe fún àwọn alága ìjọba ìbílẹ̀ 17 tí ètò ìdìbò yàn gbé wọlé gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ ní Lalong ti sọ̀rọ̀ ohun di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. ó sọ wípé gbogbo àwọn ará ìlú pátá ni wọ́n gbọ́dọ̀ ṣiṣẹ́ sìn tó fi mọ́ àwọn tí wọ́n dìbò fún wọn pẹ̀lú àwọn tí wọn ò dìbò fún wọn. ó sọ wípé ọ̀ranyàn ni fún wọn láti ṣiṣẹ́ sin ìlú sin gbogbo wọn lápapọ̀. gómìnà fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé kí wọ́n máa ní lérògbà láti wá lo ipò ọ̀hún láti fi ṣe ìkówójọ sí àpò ara wọn bí kò ṣe láti fi ṣe sin àwọn ará ìlú tí wọ́n yàn wọ́n sórí àléfà náà. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀ṣun ti pa láṣẹ fún gbogbo àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún tó fi mọ́ àwọn ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá agbógunti ìwà ọ̀daràn lọ́lọ́kùnjọ̀kan wípé kí wọ́n wà ní ojú ní alákànfin ṣọ orí láti dẹ́kun ìwọ́de fún ìrántí àyájọ́ ọdún kan ìwọ́de tako àwọn ọlọ́pàá dìgbòlùjà sars léyìí tí àwọn ọ̀dọ́ kan gbà lérò láti ṣe ní ìpínlẹ̀ ọ̀ṣun. agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún SP Yẹmí Ọ̀pálọ́lá ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn ará ìlú wípé àwọn ò ní tẹ́wọ́ gba èyíkéyìí ìwà tó lè tako ètò ààbò àwọn ará ìlú. bákan náà ìwà tó lè dá ìlà ìlò sílẹ̀ láàrin ìlú. ó sọ wípé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún kò ní tẹ́wọ́ gbarúfẹ́ ìwà bẹ́ẹ̀. kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún pa láṣẹ fún gbogbo àwọn lọ́gàálọ́gàá lẹ́nu iṣẹ́ ọlọ́pàá tó fi mọ́ àwọn ẹ̀ka
tí ó ń gbógun ti ìwà jàgídíjàgan lónìí wípé kí wọ́n wà ní ojúnà alákọ̀ọ́fin ṣọ́ orí láti lè dènà èyíkéyìí irúfẹ́ ìwà ìwọ́de èyíkéyìí ìfẹ̀hónúhàn tàbí àwọn tó ń gbà á lérò láti ṣe ìfẹ̀hónúhàn ní ìrántí ìfẹ̀hónúhàn takò àwọn ọlọ́pàá àdìgbòlùjà SARS tí wọ́n ń gbà lérò láti ṣe ní ìpínlẹ̀ náà. Àjọ ẹ̀ṣọ́ elétò ààbò ẹni làbò ìlú orílẹ̀-èdè Nàìjíríà tẹ̀ka ìpínlẹ̀ Kwara ti sọ di mímọ̀ wípé àwọn oníwà jàǹdùkú ni wọ́n ń dààmú ìgbé àlàáfíà mọ́ olùgbé Alápà ní ìjọba ìbílẹ̀ Asa ní ìpínlẹ̀ Kwara. Agbẹnusọ fún àjọ àwọn ẹ̀ṣọ́ elétò ààbò ẹni làbò ìlú ìpínlẹ̀ Kwara ọ̀gbẹ́ni Babáwálé Àfọlábí ni ó sọ̀rọ̀ ìdí mímọ̀ fún àwọn oníròyìn lónìí nílùú Ìlọrin tíṣolú ìpínlẹ̀ Kwara. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó sọ wípé àwọn adigunjalè méjì tọ́wọ́ àwọn ẹ̀ṣọ́ elétò ààbò fìjìláńtẹ́ tí ó tẹ̀ pẹ̀lú tí àwọn tó kù wọn fi ẹsẹ̀ fẹ̀. Ó sọ wípé lára àwọn oníwà jàǹdùkú tí wọ́n ń dààmú ìgbé àlàáfíà ìpínlẹ̀ ọ̀hún ni. Àfọlábí ṣe àlàyé síwájú sí wípé ọ̀kan òjọ̀kan ẹ̀sùn nípa àwọn oníwà jàǹdùkú ọ̀hún ni àwọn ará ìlú ti gbé wá síwájú àwọn ní iléeṣẹ́ àjọ ọ̀hún pẹ̀lú ìlérí pé gbogbo ẹlẹ́ṣẹ̀ wọn kò ní lọ láì jìyà àti wípé àwọn yóò rí dájú pé ètò ààbò túbọ̀ fẹsẹ̀ múlẹ̀ dandan sí ní ìpínlẹ̀ ọ̀hún. Tó irun orí òní kún títí ká péjọ níbẹ̀ ẹnu náà orí ló mọ̀ níbi tá a máa rí ròyìn fún ti sáìmọ́ rèé tó kù tó di ní àṣálẹ́ nígbà tá a tó mú ròyìn àwọlé sùn àfọyín láti kọ́ni tó ń gba 100.9 FM. Àmọ́ kí n tó máa lọ ẹ̀yin ará ètò ìmọ́tótó agbègbè àtàyíká wa ó ṣe pàtàkì. Bákan náà ẹ sì já dájú pé adẹ́kun láti máa da ìdọ̀tí òun ẹ̀gbin sínú kòtò ìdáminú geere láti lè dènà omíyalé àgbàdáyà ìgboro. Ẹ sì jẹ́ ká dájú pé aṣúgbà ìjọba àtàwọn elétò ìlera láti jọ dẹ́kun ìtànkálẹ̀ àrùn COVID-19. Ọba òkè yóò bá wa kásà àjàkálẹ̀ àrùn ọ̀hún àmín. Ǹjẹ́ ní orúkọ gbogbo àwọn tẹ́tọ́ ṣe àkójọpọ̀ ìròyìn yìí ni èmi Ọláyẹmí Àkànní kí yín pé ẹ ṣé pẹ̀ṣẹ̀ ń tẹ́tí sí wa ire o.